Simon la. Àwọn aṣọ mi ní pẹ́pẹ́. Ẹnì kan ti rárá. Ìdí ẹ̀rọ mi. Ẹ dákun máa ń pe àwọn. Kí ló wá wá? Àti pé kí jẹ́ lórúkọ ẹ̀ náà. Ó dárúkọ ẹ̀, ó kàn ní kí bẹ́ẹ̀ pọ̀ ga. Ṣé kí n wọlé lọ kí n sọ pé pírẹ́sídẹ̀ntì Nàìjíríà ó ń béèrè wọn? Ẹni sùn síbì lórúkọ àwọn ọ̀gá ni mo fẹ́ rí. Iṣẹ́ náà ni mo sì ẹ dákun. Ṣé mi wá wá? Ọmọ ìní respect. Kọ́kọ́ dìde náà. Ẹ jẹ́ wà báyìí. Dìde. Iṣẹ́ ló wá wá báyìí. Dúró, ó yá àtẹ̀sán. Wà á gẹ́sẹ̀ mọ́lẹ̀ ní ọmọ oko. Ọmọ oko. Àtẹ̀sán. Àti ìsì. Wà á fẹ̀ tán fẹ̀. Bó ṣe lè fẹ̀ tán nìyẹn. So tí màá ní kò sí báyìí. Padà. Pẹ̀lú bó ṣe làtàn yẹn ní ìgbà sí àyè. Wà á jókòó ní àpàdà. Yóò dùn. Lódún ẹ̀. Ayúrọ̀ tí ẹ̀ jókòó lè jẹ́ ìwọ̀n gbóni. Bóyá ilẹ̀. Rìn mọ́. Padà. Ìjẹ́. O ti jáde. Dúró bàbá wa ní ọ̀gá fẹ́ ṣe bẹ́ẹ̀dì. Kákan wò pé bóyá ọ̀gá fẹ́ ṣe bẹ́ẹ̀dì báyìí. Wọ́n wò pé má jẹ́ ká kó wọlé o, má jẹ́ ká kó lọ tá o. Ká má lọ pa àwọn olóṣòwò ìròyìn wa pé ká wá máa tọ́ ẹ̀kì fún ọ̀gá. Débò ṣe wà ẹ̀, ó lè tọ́ ẹ̀kì dáadáa. Tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ ọ̀gá ni kò sí. Bí n ti ṣe báyìí. Ọmọ dáadáa, ó yá tọ́ kí ọwọ́ bí tẹ̀. Tẹ́ kì í ọwọ́. Ọmọ ẹ̀ dúró tó bá kàn wá wò pé àwọn ẹni tó máa ń kọ́ ní gbòòrò ní ìsìnkú tó yìí wọ́n lè fàyà gbé kẹ́tì tó lè fàyà gbé jókòó sí wa. Èwo ni kí n fàyà gbé jókòó? Tí wọ́n bá ti lè fàyà gbé jókòó bóyá kó máa lọ ìlú yín padà. Ṣé tí bá ti fàyà gbé jókòó ẹ bá mi tọ̀ ká. Wọ́n á pè wọ́n jáde lọ́wọ́ kan. Fàyà gbé jókòó. Ó dá yín lójú. Wọ́n yóò fọ́ bra. Ó dàbí àwọn èyí náà ó mọ̀ nǹkan tó ń pè lọ́ọ̀ pọ̀ wọ́n máa kú wọ́sì. Lásán tí wà wá sí rí ilé ọ̀pọ̀ tó wà fún ẹni tó àdúrà àbábí ìgbẹ́ni gbàgbà ṣù. Èwo ni kí n. Àgbà lọlé tí bá ti jókòó lásìtàṣẹ nìyẹn. Ẹyin tí bí n bá ti sìn ẹ bá ń pe ọ̀gá bóde. Máa pè wọ́n jáde. Ó lè lẹ́kẹ̀ẹ́ta yín o. Òun kà. Attention! Permission to fall answer. My Oga, the only boss in the industry. My Oga. Falling. Let's thank you, sir. Wọ́n rò pé ó yá wèrè. Falling. Yes, sir. Ẹ káàsán sà. Iṣẹ́ tí mo gbà tí kò máa ṣe nìyẹn. Ṣẹ́rí, ó dà ọmọ yìí ni. Òkè má dá wọn lóhùn o. Àwọn ló ní bí ìgbà ẹsẹ̀ tó ní kí n ṣe pé àwọn ò ní jẹ́ rí wọn nígbà. Bílí ṣọ́tọ̀. Ẹyin ẹ̀kọ́ lẹ wí. Èmi sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé mò ń sọ tó bá jẹ́ ọ̀gá. But excuse me, ṣé bẹ́ẹ̀ náà nìwọ náà rìn dìtò ni? Ó fọ́ fún fine boy ni. Ṣé bẹ́ẹ̀ ló rìn dìtò? Orí ẹ ti dà ìwọ lọ̀gá ló ń ṣe interview fẹ́yàn. Ẹ mọ̀ pé ọwọ́ yín lẹ̀ mi wà mo borí. Orí ẹ burú ọwọ́ Ọlọ́run lẹ́mi wá wà. Everybody. Idiot. Kọ́tí mo ní kó a máa ṣe mí nìyà mi. Ìbọn náà ò stupid. Olúfẹ́ gbà ìṣiṣẹ́. Òṣì tó ká máa ṣe nílé mi lélẹ̀ yà mí. Irọ́. Abúlé wo ló ti wá lọ? Bí abúlé akí àbábúlé òkú. Ìdírò. Get out of here! Yes, sir. Ó tún wò. Ẹ bọ́dé. Ọ̀gá ẹ̀dá. Anyway, dìde. Lo ìwọ ni ìyẹn ṣé mi yé. Wọ́n àti ẹ̀rẹ́ ní kíní èmi àti ẹ̀ ní ìṣúná. Ó ti wá ṣoṣì. Bí ò ní wo bẹ̀ olórí burúkú ó bá gé kàbámọ̀ jẹ bí ò ní wo bẹ̀ láyé. Yé! Bébí rẹ pé òyìnbó pé gègé. Kí wá?
Mo ti fẹ́. That's in me. Ṣé mo kọ́ tí mo sọ pé ká máa lọ sókè ni? Mo fẹ́ ká ṣe bí ọ̀gá àti màdàm ṣe máa ń ṣe. Ṣé wọ́n máa ń gbé wa orí máa ń ṣe báyìí? Lẹ́dà. Tí ẹ̀ dènà tí èpò ti install CCTV sínú ilé rẹ̀. Kámẹ́rà bí náà dára dúró. Ó bẹ̀rẹ̀ lójú. Kọ́mọ́dà pé o fẹ́ jọ tíráàmù fún mi pẹ̀lú àwọn nǹkan tó ní náà tó fojú ẹ̀rí náà lè ṣe. Kò sí kámẹ́rà bí náà ṣé màmá mú ẹ ṣeré fún? Mo kò fẹ́ bẹ́ẹ̀ ṣeré mi lè mú ẹ ṣeré pé. Mo mà dára báyìí. Mo tẹ̀ kọ́kọ́ fẹ́ tẹ̀ mọ́. Ṣé mo kọ́ tọ̀ síbi tó wà yẹn? Má jẹun tọ̀ síbẹ̀ torí mo ní malaria. Sọ síbẹ̀. Tí má jẹ ní malaria máa ń ní ìfẹ́ tọ̀ síbẹ̀. Ṣé ẹ̀ láì dùn kó tó ń lọ? Mo lẹ́ẹ̀kẹ́ fún mi lóyún. Tẹ́gbọ̀n kọ́kọ́ mọ̀ ọ́ lọ. Ọkùnrin bẹ́ẹ̀. Nínú ẹ̀yin ti ṣe gbogbo nọ́nsẹ̀nsì. Ẹ fi digital post ẹ̀rọ mi tí mo fi ẹ́ sí àti tí mo fi dí ọ̀tẹ̀ sí nsàlẹ̀. You left my living room downstairs. Ẹ fún ní mind ẹ wá sí private sitting room. Ẹ wá ṣọ́ọ̀ṣì. Ẹ wọ gbọ́dọ̀ kí n náà. Olórí burúkú ọ̀rọ̀ ìgbéwọ̀ ni. Ó pa ọmọ mi. You shut up. You keep quiet. Ẹ wá ṣọ́ọ̀ṣì mi. Ó ti tọ́ fún ẹ o. Ẹ ti dé. Ayé retí ẹlẹ́yà bí. Ẹlẹ́yà ti dé ọ̀rẹ́ mi. Wọ́n ò retí ẹ̀ mọ́. Get out sir. Permission to phone out. Ṣì ló ń ṣe. Òun ṣòṣì. Kí ìjọ máa lé lẹ́rẹ́ àbọ̀ abálẹ̀ rẹ̀. Ọ̀gá. Tó wá jẹ́ pé orí mẹ́sàn-án tí mo wà lálẹ́ àná yẹn tó wáyé pé mo ní jẹ́ ká ṣe ẹyọ kan sí o yóò sọ pé ó ti rẹ̀ mí. Èmi tí mo ti mo dógún sórí tó bá gbóbìnrin gan ló mú òdógún tọkùnrin ò mú olúwẹ̀ máa kú sórí obìnrin yẹn ni tọ́rọ wọn máa gùgù o tún fẹ́ wá padà wọ́n ti wà báyìí ọwọ́ mẹ́sàn-án o fẹ́ fàdélé anytime tó bá ti fẹ́ wá anytime ó mọ̀ pé kò sígbà tó pè mí débi òjẹ́ mẹ́sàn-án ó dá ilé kì í yàwó wèrè èmi kà ó máa rúgùdù ìjẹ̀jẹ̀ ìgbàjọ ìloro. so nọ́ọ̀sẹ̀ tó máa ń jókòó ṣe ń bì báyìí ni ìrarùn tó máa ń jókòó ṣe ń bì rè. wọ́n pè mí láti ilé ní. àti ilé ibo. ilé wa nígbàjọ. ọgá ẹmọjọ má bínú mi ò mọ̀ pé mi ò tí kọ́ ẹ wo ẹdìyẹ mẹ́sàn-án ni ká ẹ gbé wá. will you stop all this nonsense ta ló ń tàn èmi ló fẹ́ máa ṣe tíátà fún ìgbàjọ. so ìrarùn tó máa ń ṣe rè so tèmi àti ọkọ mi ò bá ti sí ilé òye máa ń jókòó tó máa máa ọmọ wọlé tó máa máa rìn kiri ló máa ṣe ráàmù rè. rárá mo fẹ́ yẹ kí káwọn ọmọ náà mọ̀ wípé olúwa fi iṣẹ́ ayọ̀ ó fi lé mi lọ́wọ́ ni mi ò dẹ̀ fẹ́ yẹ kọ́lọ́n bá ṣe iṣẹ́ máa mi jẹ́ mo gbé mo ogun mi. Okay. Mo kí síbẹ̀. No problem. Ọlọ́run. Máa enjoy ara ṣe. Ṣé gbọ́n ni mà? Màdá rò pé wọ́n á fọ́. Ẹni tọ́lọ́run bá dá lọ́lá bó tiẹ̀ lówó lọ́wọ́ tó bá ti ní àwọn ọmọ máa ṣe kí ni? Wọ́n máa rọrùn gbà yíká nígbà kan dẹ̀bi. Obìnrin máa sáré tẹ̀lé ẹ̀. Wọ́n máa pè é pé wà níbí dẹ́ẹ̀dì wà níbí wà níbí.
Ìgbàjọ. Ọ̀gá. Sorry. Sorry. Ìgbàjọ gbogbo ṣèṣì gbá mi lọ́wọ́. Ẹ má bínú, mi mọ̀ pé ìrìn dọ̀dọ̀ yẹn o. For this street, I don't feel do dọ̀dọ̀ yẹn. Torí ẹ̀yìn náà ṣe yẹn o. Òtítọ́ ìrẹ́bí ẹ̀ ti pọ̀ jù. Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀? Ẹ̀kọ́ yẹn tí mo ka ẹ̀. Tóun bá Bílíkì sọ̀rọ̀ pé ẹ lọ ẹ̀mẹ́sàn kan. Ṣé ìyẹn? Yóò èmi pilé ní àwọn ìdíyẹ ní. Pé kọ́ bá mi fáwọn ìdíyẹ ní oúnjẹ. Ìgbàjọ ojú ló máa bọ́nu gbogbo ìrẹ́gbẹ́ yìí. Mo gbọ́ dáadáa. Ṣé Bílíkì ló pè tó lọ fún ní ọwọ́ mẹ́sàn-án? Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀? Ẹ ti ká mi. Ìgbàjọ ṣé mo kọ́ tó ṣẹlẹ̀? Tó bá ti ẹ̀jọ̀ ọwọ́ 3 sí 5, mo fẹ́ kó fẹ́ mi náà. Madam, tí máa fún mi lọ́wọ́ méjì péré, wàláì, okùn ẹlẹ́jà ń tà, ẹran làákẹ́, ẹlọ́màjọ̀kẹ́ kú kò jìjì, ṣáà tí mo bá fún mi ní wàláì, ẹ lè gbàgbúrú. Ẹ̀yẹn lè tọ́. Èyí náà ìpé tí máa ń fún yàn ní ọ̀kan lásán, mo mọ̀ wọ́n yóò máa ń dún, Fẹ́fẹ́ nígbà ṣe wá ṣe lójú láti wá pè yẹn jìgìjìgì tẹ̀lé máa dé Mi ì tí ẹ fẹ́ mọ bọ́n ṣe ń dún, bọ̀tẹ̀ mi ṣáà ní pé mo fẹ́ kó tẹ̀lé mi lọ sókè. Mo ti ẹ̀jọ̀ lọ́kàn wá lọ fún mi lókè. Mi ò bẹ̀rẹ̀ àti ìjẹun lé ní. Ìgbàjọ, má lọ rí, má fẹ́ lóúnjẹ, má fẹ́ ló ká tẹ̀lé mi. Ọlọ́run máa bá ṣe wà mí jẹ́. Ó dẹ̀ dá lójú pé máa gbé ọ̀sán. Mo gbàjẹ́ àlọ́. Mọ̀dà ó máa bẹ̀ jẹ́. Olórí burúkú ọmọ wa nù ní kọ́. Ó ń sùn jàre tí ó dẹ̀bọ̀ pé lóun ìyá ni ó ti sùn já lọ. Màmá bá mi ẹ jẹ́ máa wo kébé yín lọ́wọ́ àjú. Ìyá tí máa jẹ́ kára mi máa jí pépélé. Ẹ máa tẹ̀ kí lọ. Àti madam gan ọfọ pọ́pà bó ṣe. Ṣé kí n grab ẹ̀ náà? Grab your copy. Ẹ̀rọ gbọ́ tí wọ́n ní tẹ̀lé ọmọ bàtà ilé rẹ̀ gbogbo bí máa kún fún òun òjò tó pamọ́ pẹ̀lú bàtà rẹ̀ yóò rẹ̀ tí ìrírí rẹ̀ sá. Ẹ̀rọ ti kò rí ẹ̀rọ ti kò rí. Jẹ́ kí ló sọ fún yín pé tẹ́lẹ̀ bá gbé ọ̀kan tán tẹ́lẹ̀ bá gbé ọ̀kan tán òkú lẹ́lẹ́gbàá ń tà. Ó ti kú ẹ̀rẹ̀ ti kú báyìí. Steve Jerry. Ẹ bá fà mí rọgbọ. It's stepped. Ẹni ní Ìgbàjọ. What kind of nonsense is this? Ṣáàjì ṣetán mu. Ṣé orí ẹ dàrú ni? Ṣé kọ́kọ́ lè ka ni? Abẹ́lẹ̀ mú ńlá. Abẹ́lẹ̀ mú ńlá. Àlàkọ̀. Madam, mo rò pé ní kí n fún yín ní méje nísìnyí. Mo ìrò pé wà pẹ̀lú right senses ẹ̀. Ó fún ta ní méje. Okay. Mo ti ń jọ Bílíkì lójú ẹ̀ tó ń fún 9. Mi ìrò bó nọ́mà rárá. Ìwádìí wa. Ṣé ẹ fẹ́ fọ̀ nǹkan ni? Mo fẹ́ gbé nǹkan òṣèré. Olóhùn òṣì. Ó dẹ̀ ń pẹ́ security. Ìwádìí wọn. O mọṣẹ́ tó gbà. Idiot. Àlàní mo lọ aṣá mo dẹ̀ ti ń lúwẹ̀. Mo ti ń lúwẹ̀ ẹ má fà mí ọgbọ̀n. Ó tí kù mí. Aṣojú àlàní gbogbo ẹ̀. Tọ́ndẹ̀ ní kí n bu gbogbo kí ní kí n bu gbogbo ẹ̀. Tí mo tún ní kán máa lọ pé ẹgbẹ́ máa wo kéde yìí lọ níwájú. Ìkéde yìí níwájú. Abẹ́ rárá kọrí ọ̀gá. Mo dé fún mi ṣe mo fọrùn ṣe. Wọ́n kàn ń ṣe yàmàyàmà ni. Àbí ṣé mi ò rìn dáadáa tó ni? Bóyá mi ìdè ju kíní yẹn sí wọn dáadáa. Jẹ́ n tún lọ báyìí. Ọ̀gá o. Ṣé a máa sọ pé òkòbó ni ọ̀gá ni àbí kí láti ẹ̀ máa sọ? Wọn ò lè jókòó bó torí tán bá jẹ́ òkòbó ìyàwó wọn ò ní dúró náà. Ọmọ sí ní jẹ́ ìwọ̀n mi lójú ẹ̀. Ìwọ̀n mi lójú ká má parọ́ o. Ìyàwó mi wà nílé, kí ni mo fẹ́ ṣe?
mo fẹ́ ṣe sọ gbogbo ìdí yẹn dẹ̀ wo ojú mi àjẹkọjá ìgbẹ́ wọ́n lọ pẹ̀lú lágbàdà wọ́n lọ mú mo ṣe gbọ́n mo tó gbé gbogbo ilé sínú ilé mi ẹ̀kọ́ lọ́mọkùnrin kò ó dà pé mà ṣe yọ ìyàwó mi gbọ́dọ̀ mọ̀ má jẹ tẹ́. Jẹ́ kí n káyè. Nǹkan tó fẹ́ rèé tó tọ́. Kí ló tún dé báyìí náà? wọ́n gbọ́ kí n yàn lọ ẹ ò gbọ́dọ̀ fún yín ò lè jí ètò olúwa òun yé mi àṣírí àkàn gbé mi ẹ̀bà kaná. Ṣé ìyẹn lè yẹ̀sùn wá ń sọ ń sílé ẹ̀kọ́ sí gbàgbé yẹn náà? èyí báwo mo ṣe fẹ́ gbàgbé irú nǹkan báyìí. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe rí mi lọ́jọ́ yẹn tẹ́ẹ̀dì fọ́ mi létí mi ti gbin ṣé nígbà tó whisper sí mi lẹ́yìn ṣé mo máa gbọ́. Ìwọ náà ló fà á. Ṣé o ti ever rò bí mo ṣe imagine bí mi àti ẹ ṣe máa wà nílé ló wá lọ ń sọ̀rọ̀ bílíkì kan o kinní kankan o 9 rounds ni wọ́n lọ o ti mọ bí mo tẹ̀ ṣe máa wò ná ti máa wò dúró ẹ̀ torí mi máa kàn ń wò pé no I just have to be with this guy. Ebe ẹ ti. Ẹ̀rọ má bínú baby má bínú. Ìyá tó sìgá kò sí. Thank you. Ẹ ti ẹ̀dùn òní. Tí ọ̀gá òkè yìí wọ́n kì í kọ́lẹ̀kùn dáadáa wọ́n ní ọlọ́kùn kan ní. Actually kì í ṣe pé kò ń kọlẹ̀kùn ó ń try ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn. Èyí rí bọ́. Tó bá gbọ́ àtẹ̀kànlẹ̀. Kókó sí wàhálà. Kò sí Simbi ilé. Ọ̀gá. Simbi. What? Ìdùnnú ṣubú láyọ̀. Oge ti. Ṣé wàá right?